adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, ọba tó ṣe àwọn ìyàwó wa ní aṣọ ìdàbòra fún wa. Ó wá ṣe àwa náà ní aṣọ ìdàbòra fáwọn náà. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó bá Nábì wa Muhammad, ẹni tó dáa jù ní gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run síyàwó ẹ̀. Ànábì ló dáa jù lọ síyàwó ẹ̀, ó dáa jù lọ láàrin wa síyàwó rẹ̀. Ọjọ́ tó dáa tó Ànábì lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àánú Ọlọ́run kó máa bá Ànábì àtàwọn ará ilé ẹ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ni àyà tí Ọlọ́run ọba Allah ń sọ fún wa nínú Suratul Baqara, Quran 2 verse 187. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ọba ní hunna libasun lakum wa antum libasun lahun. Ọlọ́run ọba ní àwọn ìyàwó yín, àwọn obìnrin, àwọn ni aṣọ ìdàbòra fún yín. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin náà jẹ́ aṣọ ìdàbòra fáwọn náà. Àyà yìí ó wà nínú Suratu Al-Baqara al-mutabadilati bayna zawjayn, tí wọ́n máa ṣàlàyé fún wa bó ṣe yẹ kí àwa àtìyàwó wa kárí síra wa àtàwọn nǹkan tá a máa fúnra wa. Hada uslubul Qur'an al-azim wa balagatuhu ra'i'ah. Eléyìí Ọlọ́run ọba Allah ó fi wá wé aṣọ, ó fà wọn náà wé aṣọ kálíbà ronú igba àwọn iṣẹ́ wo ni aṣọ máa ń ṣe nínú ara. Al-libasu ma'ruf, aṣọ gbogbo aládàmà. Wa khasa'isuhu ma'rufa, gbogbo àwọn nǹkan tí aṣọ máa ń ṣe nínú ara gbogbo aládàmà. Minha, nínú tí aṣọ máa ń ṣe fún ara, òun náà ni al-ittisaq, òun náà ni kí aṣọ àti ara kọ́ máa wà papọ̀. Ẹ rí i pé aṣọ ló súnmọ́ ara jù, aṣọ sì máa ń kan kíni, wọ́n máa ń kan bọ́dì ara. Àbẹ́yẹn lè wọ ṣọ́ọ̀ṣì kó ní ẹ̀wọ̀n fẹ́ kọ́ kan ara wọn, ó lè hóde báyìí. Ọlọ́run wá ní àwọn ìyàwó yín aṣọ yín, ìtumọ̀ ni pé àwọn ni wọ́n gbọ́dọ̀ súnmọ́ yín jù. Sísúnmọ́ ẹbí kan sọ al-ittisaq, kí flesh yín àti flesh tiwọn kọ́ mọ sí kínní, kọ́ mọ kanra wọn ní ọgbọgba. Kọ́ jẹ́ pé òun náà mọ bọ́ kírímù orí rẹ̀ tó bá ti sí kínní, tó bá ti wẹ̀ tán yóò mọ màsáàjì ẹ. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa fọwọ́ lé ọwọ́, ẹ máa sọ̀rọ̀ lọ, ẹ máa gbé nílé ra yín. Ìtọ́lọ́run rí fàṣínì ẹ̀. Àwọn àrò pa àwọn òyìnbó ló gbé wá, aláìdẹ̀ ti sọnù Kùránì. Ọlọ́run ẹ̀dà gẹ́gẹ́ bí aṣọ àtàrà sí ọmọ yàrá wọn. Òun àtìyàwó rẹ̀ ẹ máa ṣe bí táyé àti kíní àti káyìndé. Ọlọ́run ní hunna libasun lakum wa antum libasun lahun. Ẹ máa wá máa ṣeré, ẹ máa ṣeré pa, ẹ máa jókòó, ẹ máa wà mọ́ra wọn yín, ẹ máa dì mọ́ra yín ní gbogbo gbà. Nítorí wọn bá aláàrí fásitì ni ẹ máa bára yín ṣeré pa. Jábìrì bin Abdullah nígbà tí ó fẹ́ yàwó, Ànábì ní qad tazawwaj, ó fẹ́ yàwó Jábìrì oníbẹ̀ ni. Ṣé bíkírà am sayyib, ṣé èyí tó ti lọlé ọkọ rí lọ fẹ́ ni àbúyọ ọmọge? Ó ní sayyib, ó ní èyí tó ti lọlé ọkọ rí lòun fẹ́. Ànábì ní halla bíkírà, kí ló wá dé tó fẹ́ ọmọge tí ó ti lọlé ọkọ rí? Tula'ibuha wa tula'ibuk, tí wọ́n mọ̀ bọ́ ṣeré ní gbogbo gbà, tí wọ́n náà mọ̀ bá ṣeré. Tudaibuha wa tudaibuk, tí wọ́n máa kọ́ lẹ́rìn ní gbogbo gbà, tẹ́ máa rẹ́rìn àárín ṣubú léra yín, tí wọ́n náà máa pa lẹ́rìn tẹ́jọ́ máa para yín lẹ́rìn. Kí ni Ànábì rí fàṣẹ? Òun náà ni pé ọkọ àti ìyàwó wọ́n dà gẹ́gẹ́ bí aṣọ tó jẹ́ pé kò kí ya ara nígbà kan. Jábìrì bin Abdullah padà wá sọ wípé
bàbá àwọn ti kú àwọn àbúrò òun gbogbo wọn obìnrin ni wọ́n tóun bá fi ọmọ kékeré sí wọn láàrin ìjẹ̀gbọ́n ni torí ọmọ kékeré tó wà náà òun náà ò tí ì ní experiences kankan but ìwà tóun fẹ́ married divorce tóun fẹ́ òun ti mọ̀ ó ti ní experiences bí wọ́n ṣe mójútó àwọn ọmọ yóò lè máa bá òun mójútó àwọn sísá òun lóbìnrin tí bàbá òun filẹ̀ ẹwà àwọn sábà nítorí àwọn sísá rẹ̀ ó dẹ̀ ṣe sacrifice ẹ̀. àmọ́ nínú ìtumọ̀ ayé ọmọ ìyá mi ọlọ́mọdé ọkà gbáko ni o sáàmù abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́n fún ọ níyàwó rẹ̀ tọba rí dáadáa lára ẹni ò tí ì má rìn ọlọ́mọba alá ọ̀sánú ẹ àwọn kan ké ìpè ha nínú ọmọ gbé mi má lè jí ṣe rọ́ọ̀fù ní tọba rí dáadáa lọ́dọ̀ ẹni tó ti má rìn rí ọ gbàgbé láti fi ọmọge láyé torí obìnrin dáadáa lèyìn máa ń gbádùn eléyìí ni alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ tí aṣọ ní li'anna libasa yaltasiqu bil jism wọ́n ní aṣọ ní máa ń lẹ̀ mára ni haythu yadummu kullu wahidin minhuma jismahu ila jismi sahibi wọ́n ní tọ́lọ́mọba aláǹsọ fún mi ni pé ìwà àtìyàwó rẹ̀ ẹ máa wà mára yín lọ́rùn ní gbogbo gbà ẹ máa ṣe kí ni jama ọ̀pọ̀lọpọ̀ gbélé mọ́ ẹni wọn bá aṣọ tó bá fi wà léyìn náà ọmọ wà pẹ̀lú ẹ̀ látara bẹ́ẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ni ọ fẹ́ pàkíyèsí ni ẹ fẹ́ bára yín lásìkò ni yóò lè máa rọrùn àmọ́ tẹ́ ẹ bá ti ń sá fúnra yín marriage yẹn ó padà sí kíni yóò padà collapse ọlọ́run bá aláàfin ní uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lálẹ́ Ramadan hunna libasun lakum wa antum libasun lahun ẹni tẹ́yìn bá súnmọ́ àsìkò rọrùn ọlọ́run wá nítorí pé aṣọ lẹ́jẹ́ fúnra yín ẹ máa lásìkò pẹ̀lú ara yín ẹ jẹ́ aṣọ tọ́jú pé gbogbo àlẹ́ máa lásìkò tẹ́ bá ti ní bùkátà sí kọ́kọ́ kọ́ mọ́ fi da ìyàwó láàmú kí ìyàwó náà kọ́ mọ́ fi da ọkọ láàmú kẹ́yìn méjèèjì kẹ́sẹ́ kínní kẹ́ máa gbádùn ayé yìí ẹ máa ríra yín ní gbogbo gbà eléyìí máa ń jẹ́ kí marriage kó wà successful. ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ òun náà ni asitiri li'anna libasa yastur wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì fún aṣọ tọ́lọ́run fi wáwé òun náà ni pé aṣọ máa ń bo àṣírí hunna sitrun lakum wa antum sitrun lahun ìtọ́lọ́run bá aláǹsọ ni pé àwọn obìnrin wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa bò yín láṣírí bẹ́yìn náà ó sì máa bo àwọn náà láṣírí torí pé aṣọ yín máa ń bo àṣírí ara ṣẹwárí àṣírí yẹn àwọn afọ àwa tu lọ́nà tó pọ̀ yóò mọ bàṣírí rẹ òun ni pé lásìkò tó bá fẹ́ láṣepọ̀ pẹ̀lú ẹ̀ kò ní dà ọ́ láàmú ètò ṣe fún ọ ó bò ọ láṣírí torí pé tí ọba jíye kọ́ ọ láṣepọ̀ pẹ̀lú òun àṣírí ọ ṣe kíni àṣírí ọ padà tú. lẹ́yìn náà ó bọ̀ láṣìírí látara pé ọkà ojú rẹ̀ kúrò níbi sìnà torí tí ọba gbà fún ọ óyé ọmọ wábò míì tó ti ṣe kíni tó ti bí abùkátà ó bọ̀ láṣìírí nì bẹ́ẹ̀ ni kí wọn náà ọmọ bòun náà láṣìírí torí tí wọn náà bá bò láṣìírí tó súnmọ́ ó lè lídìí òun náà síbi kọ́ ọmọ ṣe masturbation àbí kọ́ ọmọ kára ọmọ ní àbí kó náà padà ṣe sìnà. يمنعه من الفجور ويغنيه عن الحرام làwọn afáàfin máa ń sọ fún wa pé obìnrin tó bá ń kọrun fọ́kọ ẹ̀ wọ́n ní àwọn màláíkà ọmọ sípèlè tí ló fi mọ́ ọkùnrin tí ń kọrun fún ìyàwó ńkọ́ tí ìyàwó ń fa tó ń tí ó fà aṣọ tán ní kádàbúra bá a ti ń faṣọ lásán ń bọ́ mọ́ a lọ wọ́n nígbà tí ọlọ́run bá aláàní kó jẹ́ aṣọ fún ìyàwó rẹ̀ tó wá lóun ò jẹ́ aṣọ fún mọ́ ò ní bò ó láṣìírí ìtumọ̀ ní pé ọlọ́run ọba aláàní ọmọ bínú sóhun ọlọ́run ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ ṣe dáadáa sí wọn tó o bá dẹ̀ ti ṣe dáadáa ó lè rí ìyọ́nú ọlọ́run ara dáadáa náà ni pé kọ́ ọmọ súnmọ́
bọ̀dá àwọn bá ń tú sétèrè wọ́n tú àsétèrè ipe aṣọ yìí máa ń bà sírí a gbọ́dọ̀ máa bo àṣírí àwọn ìyàwó wa àwọn aláìfi wọn oye àwọn aláìfi wọn ká máa bò ó wọ́n máa tú àṣírí ìyàwó ẹ̀ wọ́n jẹ́ káwọn èèyàn kí wọ́n máa àṣírí ìyàwó ẹ̀ wọ́n jẹ́ káwọn èèyàn kí wọ́n máa àṣírí ìyàwó ẹ̀ wọ́n máa tú àṣírí ìyàwó ẹ̀ fún àwọn èèyàn lẹ́yìn náà wọ́n máa tú àṣírí ọkọ rẹ̀ máa kọ́fà rẹ̀ nílé yín máa kọ́fà ẹ̀ especially tẹ́ ẹ bá ń jà tóbìnrin àtòyìn ọkọ rẹ̀ tí wọ́n bá ń jà tí wọ́n bá gbàgbọ́ inú ẹ̀sìn wọ́n ti fẹnu jáàmù wọ́n ti sísọ wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n mọ̀ sàbámà lérí ẹ̀ ní ìjáde láyé látara bínú bí aṣọ ṣe máa ń bàṣírí ara bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ kí wọ́n náà máa bàṣírí ìyàwó ẹ̀ bí aṣọ ṣe jẹ́ ìbò àṣírí fara bẹ́ẹ̀ ni kí wọ́n náà jẹ́ bíbò àṣírí fún ìyàwó ẹ̀ ẹni máa ń tún àṣírí ìyàwó rẹ̀ kò lójútì bóyá láìfi kan bẹ nínú ara rẹ̀ ó wá ń sọ fáwọn èèyàn ó lójútì àbó ní ìwà kan ó wá ń sọ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ó lójútì ọlọ́run bá ní hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́run ní aṣọ ni wọ́n jẹ́ fún yín wọ́n mọ bàṣírí yín ní aṣọ lẹ́yìn náà jẹ́ fún àwọn náà wọ́n mọ sí kíni wọ́n mọ bàṣírí ẹ̀yin náà ọlọ́mọ tó àṣírí wa ọmọ ìyá mi oye tí èlòmí bá dénú family house yóò wá tẹ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àwọn àbúrò àwọn ẹ̀gbẹ́ ẹ̀ yóò bọ́ sọ́lá rẹ̀ táwọn bá ti wá rí wọn ní ṣé pé bó ṣe rí wọn kò séyìn lára ẹ̀ ta ló bọ́ sọ́lá rẹ̀ jẹ́mọ́ ọkọ ẹ̀ ìyàwó bọ́ aṣọ lára ẹlòmíì nínú ẹbí wọn a ní nǹkan báyìí ní máa ń ṣe nǹkan báyìí ní máa ń ṣe ọkọ tí máa ń gba ìtẹ́lẹ̀ tó bá dọ́dọ̀ wọn wọ́n máa fojú ìyẹpẹrẹ wọ́n máa fi wò ọlọ́ni hunna libasun lakum wa antum libasun lahun ẹjọ́ máa daṣọ àṣírí bora yín lábẹ́ àṣírí yẹn òun náà ni ká máa bora wa láṣírí owó nígbà tí àṣírí bá fẹ́ ṣe kíní tó bá fẹ́ tú tí àṣírí obìnrin fẹ́ tú bóyá níjọ nínú fámílì ẹ̀ wọ́n wá ní kọ́ dáwó wọ́n wá wòkè owó lẹ̀ wọ́n sa gbogbo ẹjọ́ kò lójútùú àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti fi nǹkan lẹ̀ wọ́n wá ń gbé òun náà kọ́ yá àfáwa ní má wọ́rí èló wọ́n ní kọ́ dá onímọ̀ ní kí n dá 50,000 máa fún ọ ní 100,000 tó bá san 50 yẹn tán kó tó mú 50 yẹn dání ayé mọ̀ ló ti ní nǹkan bíi tí o tún fẹ́ rà ó ti wà nínú àlìjáná ayé yọ kàn mọ́ sí kíni yọ kàn mọ́ rẹ́rìn nínú lẹ́nu torí ọ̀jẹ́ káṣíìrì ó sí kíni ọ̀jẹ́ káṣíìrì ó tú àbọ̀dé ni tí bóyá ó ní kankan tí ń fọwọ́ pa bóyá nínú ilé àbóní bísíǹsì kan tí ń ṣe àbáwọn yẹn bá ṣe bísíǹsì yẹn wá fẹ́ sí kíni wọ́n fẹ́ tẹ̀rí gbogbo lọ́ba rèsì ẹ̀ lọ́ba fún ní àrísìkí ó fún lọ́wọ́ owó tó ń fún yẹ kí ló fi ṣe fún kí ló fi ṣe fún ó fi bò láṣìírí yóò ní you are a man tí obìnrin bá gbowó lọ́wọ́ tán yóò wá ní you are a responsible husband pé àwọn ọkọ tó yẹ ká máa fi tọrọ ọkọ lélẹ̀ látara pé o ti bò láṣìírí ọmọ ìyá mi ara bíbò àṣírí òun ni ká máa náwó fáwọn ìyàwó wa kò sí tó burú kí ìyàwó náà náwó fún wọn náà tó bá ní ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kò sí tó burú kí ìyàwó náà ṣe kíni kó náà náwó tó náà bá ṣe kíni tó bá ní fọ́kọ rẹ̀ bóyá jogún owó lọ́dọ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá aláṣánú ẹ̀yin ṣiṣẹ́ kan tó jẹ́ sí halal tó lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn obìnrin sì ń ṣe haramu lọ́pọ̀ jù
gbogbo iṣẹ́ tóbìnrin bá ń ṣe tí bá ti ń dí ẹ̀sìn lọ́wọ́ tí ń dí ìtọ́jú ọkọ lọ́wọ́ tí ń dí ìtọ́jú ọmọ lọ́wọ́ tí wọ́n ń wà láàrin àwọn ọkùnrin tí wọ́n ń dáwọ́ kẹ́ tí wọ́n lọ tí ń dé lálẹ́ tí ń dé lóru kì í ṣiṣẹ́ tóbìnrin lè ṣe obìnrin wà nílé kọ́ máa ṣiṣẹ́ ó lè lówó ẹ̀ lọ́wọ́ àwọn obìnrin lówó lọ́wọ́ lásìkò Ànábì sallam ìtumọ̀ ni pé hunna aunun lakum wa antum aunun lahun ìyàwó Khadija radiyallahu anha wọ́n ní Ànábì a máa sọ láàrin àwọn ìyàwó ẹ̀ Ànábì wa sọ níwájú ìyàwó Aisha ipe wallahi mo fi Ọlọ́run búra ma abdalani Allahu khayran minha Ọlọ́run tí ìpààrọ̀ orúkọ díjọ́ fún mi nínú gbogbo àwọn ìyàwó tí mo ní ìyàwó Aisha ní owó gbé òun wípé òun kọ́ Ànábì ní wallahi Ànábì ní wọ́n ti fọlọ́run búra wájú yín Ànábì ní fọlọ́run búra lé irọ́ ó ní ma abdalani Allahu khayran minha Ọlọ́run tí fún mi ní orúkọ díjá nínú àwọn ìyàwó tí ń fẹ́ kọ́dí àmàna ti bi ìdíkà padà bí yan nas ọgbà mi gbọ́ mo ṣe ní Ọlọ́run ọba aláàrán mi ṣẹ́ ó sì gbà mí gbọ́ kìí sí ìyàwó tí wọ́n ń ta kọ́kọ́ lórí iṣẹ́ dáwà tọ́ba ti sọ ó ti gbọ́ àyèmáyé ìyàwó dáyà mi tọ́jú pé dáyà lọ́lọ́tọ̀ ìyàwó rẹ̀ lọ́lọ́tọ̀ ni kọ̀sọ́ dakọ́tì ní ìdíkà dábà ní yan nas ó pè mí lódodo nígbà táwọn èèyàn ń pè mí lópùrọ́ ibi à ń lọ gangan ni pé ó ní wàwá wasati ní bimaliha ìdí harọ́mọ ní yannas ó wá gbé owó rẹ̀ lẹ̀ fún mi kí n máa ná nígbà táwọn èèyàn tí wọn ò fún mi lówó àwọn èèyàn ràn mí lọ́wọ́ Khadija lànàbí ròyìn lọ́dọ̀ láàánú ha lóbi jẹ́ pé ń jọ́kan wọ́n ní Jìbìrìlù ó jíṣẹ́ fún ànábì tán wípé Ọlọ́run ní kí n fún ọ láyà báyìí Ọlọ́run tó wá rán mi sí ọ wípé kí ọba òun sọ fún Khadija pé òun Ọlọ́run bá ń kí lókè sánmà Allahu akbar ibi táwọn yẹn bá dé tí wọ́n fi wá gbajúmọ̀ sánmà tí Allah fi wá ń sọ fún Jìbìrìlù pé òun kí Khadija kìí ṣiṣẹ́ kékeré àwọn obìnrin tí wọ́n ń sìn ò lè ṣe é tó bá ti wà lọ́wọ́ ẹ̀ òun ti gbàgbọ́ òun ti dọ̀gá ẹ̀ kò dẹ̀ ní tẹ̀lé àṣẹ mọ́ ọmọ ìgbé tọ̀bá fún òun lóúnjẹ òun máa ra ń jẹ fúnra òun tọ̀bá ra sọ fún òun máa ra fúnra òun tọ̀bá ra bàtà òun máa rà owó gangan òun ní ń sìn kò kí sọ lọ́hùn tọ́wá gbé ọlọ́run ní ń sìn yọ gbàgbọ́ gbogbo tóun bá ní pátá òun ò gbọ́dọ̀ fi ṣègbéraga sí ọkọ àtàjà àṣìṣe fáwọn obìnrin 80% lọ́gbà ìbòrò náà ń pè 20% lọ́gbàdún níbi iṣẹ́ kan wọ́n ti sọ fún mi pé bó ṣe handle ọkọ rẹ̀ rẹ̀ Ànábì ní ọ̀nàwó fún mi ètò máa ní pé ó bu Ànábì láṣìírí kele bá Ànábì náà níṣẹ́ Ànábì náà ń dẹran àbí Ànábì náà ń ṣòwò unna libasun lakum wa antum libasun lahun kíyàwó ọ̀ràn ọkọ ẹ̀ lọ́wọ́ kò sí kése problem ara búbọ̀ àṣírí náà ni ẹ máa daṣọ àṣírí bo ara yín ẹ rí i pé Yorùbá náà ní mọ́tà ìdaṣọ àṣírí bò mí ìtumọ̀ ni pé aṣọ ni àwọn ìyàwó wa jẹ́ fún wa àwa náà jẹ́ aṣọ ìdàbòra fún wọn. ìyàwó Zainabu ìyàwó Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhuma òun náà níṣẹ́ tí ń fọwọ́ pa nínú ilé. Zainabu imratu Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhuma ọwọ́ wá sí ojú ọ̀nà Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Bilal wa ń sọ fún Anabi pé Zainabu fẹ́ rí ọ Anabi ní ayu zayanib Anabi ní Zainabu wo nínú àwọn Zainabu tó wà ní Madina wọ́n ní Zainabu imratu Abdullah Zainabu ìyàwó Abdullah Mas'ud ni àti Zainabu kan tó ń jẹ́ ọmọ Madina yẹsì aláàni Bilal ni wọ́n béèrè wọ́n wá béèrè fatiwa ani nafaqata ala azwajina wa aytami fi ujurihima
ala nafaqati ani nafaqati ala azwajihima wa itab fi ujurihima wọ́n wá béèrè pé sáwọn lè máa náwó fọ́kọ àwọn àtàwọn ọmọ òrukàn tẹ́ ń bẹ ní inú ilé àwọn ọmọ òrukàn so ti máàkì bẹ́ẹ̀ lọ́lẹ̀ wọ́ ọmọ òrukàn sínú yàrá ẹ̀ kẹjọ máa gbé ọ̀rẹ́ máa tírẹ̀nì ẹ̀ ọlọ́run máa fi báràkà sínú ilé àti sínú ayé ẹ̀yìn tẹ̀wà nulẹ̀ wọ́n ní sáwọn lè máa náwó fún wọn àyújísù dhalika anhuma mina sadaqa sáà lè fún wọn ní zakat kọ́ọ̀lá naam anábì ní naam ẹ lè fún ọkọ yín ní zakat lahum ajran ẹ sọ fún àwọn sẹ́nẹ̀bù méjèèjì yìí pé tí wọ́n bá fọ́kọ wọn ní zakat wọ́n máa gba aládá méjì ajrul qaraba wọ́n gba aládá yìí pé wọ́n sokùn ẹbí wà ajrus sadaqa wọ́n wà gba aládá pé wọ́n yọ zakat ládá mélòó wọ́n gba jama méjì obìnrin lè yọ zakat fún ọkọ rẹ̀ ọkọ ni ò lè yọ zaka fún ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àmọ́ obìnrin lè yọ zaka fún ọkọ rẹ̀ ìdáǹgbọ́ yìí náà ni pé obìnrin fún yàn lọ́wọ́ kìí ṣe bàríà ọkọ rẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ràn lọ́wọ́ eléyìí kò ní tòmọ́ kọ́ wá do nígbèrágà náà hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́wọ́ bá Allah ó fi ọ́ bò láṣìírí bá sọ ṣe ń bà sí rárá ó lè padà yá kọjá pé òun náà padà bọ̀ ọ́ náà láṣìírí gẹ́gẹ́ bí aṣọ ń ṣe ń bà sírí ara nínú àwọn ìtumọ̀ tó wà fún alibas asakan òun náà ní ìfọkànbalẹ̀ hunna sakanun lakum wa antum sakanun lahun ọlọ́run fẹ́ káwọ obìnrin ká jẹ́ ìfọkànbalẹ̀ fọ́kọ wa ọlọ́run fẹ́ káwọ ọkùnrin náà ká jẹ́ ìfọkànbalẹ̀ fún àwọn ìyàwó wa tẹ́ bá rí ibi tí ọkùnrin mi ti handle ìyàwó ẹ máa béèrè pé ṣé ọmọ ọ̀dọ̀ ni àbí slave abẹ́rú ọ̀kásì kankan yóò mọ yẹyẹ rẹ̀ yóò mọ jágbe má get out ìyàwó ẹ̀ ní bá wí yẹ shut up kò sí èbú tí ò lè bu kò sọ̀rọ̀ tí ò lè sọ sí yóò wá dorí kodò yóò mọ sunkún yóò wá ní ṣe marriage ṣe rí yẹmọ̀yẹmọ̀ náà yóò mọ̀ bí àwọn èèyàn tán ní kó wọn máa rí i pé ṣé marriage ṣe rí náà òun rò pé companion ni ó gbọ́dọ̀ jẹ́ ìdùnnú fọ́kọ ẹ̀ tọkọ rẹ̀ bá wà ń ta kínú rẹ̀ máa dùn pé mo tètè lọlé ìyàwó mi ṣe kíni ìyàwó mi wà ń lé ìfọ̀kànbalẹ̀ wà ń lé èyí mélòó ló pe ìyàwó rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ń sìn ìfọ̀kànbalẹ̀ mi brọ́dà kanjọ ní àjọ ń bọ̀ nínú mọ́tò àwa ń sọ̀rọ̀ nípa wàhálà àwọn obìnrin a sì ra tatán náà ní gbogbo alájọ ra ta sínú mọ́tò ara tòmátò ara tàtàṣé àti rodo ara àlùbọ́sà èmi náà ra àwọn wa lọ lọ́wọ́ ní ìkámọ̀ tí wọ́n oníbò láwa ṣe àwọn ọmọ bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́ bò wá rí àṣírí wọ́n wá ń sọ̀rọ̀ yìí pé ṣé ọkùnrin kan máa wá dààmú báyìí kọ́ máa làkàkà kọ́ máa wàhálà nínú òjò nínú òrùn kọ́ wá délé kíyàwó kó tó máa wà gbọ́rọ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí ó ní sáà ó ní lọ́fà àtọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní sálé o obìnrin ní máa ń kó jáde àwọn ọkùnrin tí ń kó jáde sí nígbà tí wàhálà bá ṣe kíní nígbà tí wàhálà bá ti pọ̀jù. wọ́n ní ìwọ ọkùnrin ó jẹ́ fọkànbalẹ̀ fún ìyàwó rẹ̀ tí ó mọ̀ pé ń bọ́ lọ́wọ́ wa where are you ọ̀yá come now come yẹn wọ́n fẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀ ní o come ó rí i pé o kì í sáwọn ẹni bá já òun ò ní ní kọ́ come wọ́n ní kó stay outside wọ́n ní kó sùn síta ni wọ́n mọ̀ pé owó tó sàǹfààní kan lára ẹ̀ lẹ́yìn náà wọ́n mọ̀ pé ọ̀rọ̀ nǹkan bọ̀ fóun lẹ́yìn náà wọ́n mọ̀ pé gbogbo àwọn ìrònú tóun rò tó bá ti dé tóun bá ti bẹ̀rẹ̀ sí bọ́ rojọ́ gbogbo ìrònú yóò ṣe kíni yóò lọ àwọn máa ń wá àyè fẹjọ́ ni o tẹ́ ẹ̀ bá bóbìnrin mi rojọ́ yóò wà depressed yóò ní depression
ogun depression ṣe kéèyàn máa rojọ́ ni o àtẹ̀tọ́ elephant àtẹ̀tí elephant ẹ sá máa rojọ́ ẹ wà fásitì sí àmọ́ kò ní rojọ́ rárá àdébì kan rojọ́ sallallahu alaihi wasallam pẹ̀lú ìyàwó Aisha ń sọ̀tàn bá ànábì sàlá ànábì ń gbọ́ ó tó sọ mí ànábì ní ó tó kù gbogbo eléyìí ìmọ̀ jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà nínú ilé ọlọ́wọ́n bá ní wọ́n já minha zawjaha liyaskuna ilayha ọlọ́wọ́n bá ní àwa la mú ìyàwó rẹ̀ jáde látara ànábì Adam láti mú àwa jáde liyaskuna ilayha sukun wọ́n pè libasu ní sukun torí kọ́kàn rẹ̀ ó lè máa balẹ̀ tẹ́yìn bá ti níyàwó kan yẹn máa ń balẹ̀ ni náà fi níyàwó tí ń bá ń pòròfókè ọkọ rẹ̀ ẹ̀mí ọkọ rẹ̀ ò ní gùn àfi tọ́lọ́run bá fẹ́ torí pé àwọn obìnrin tó wà nínú àlùjánnà àwọn máa ń pè é pé kó tètè máa bọ̀ wípé ọ̀fẹ́ fiọ́lẹ̀ náà kò ní pẹ́ mọ́tò fi fiọ́lẹ̀ kí wọ́n máa wá bọ̀ lọ́dọ̀ àwa tá a tọ́jú ẹ̀ nígbà àwọn ọmọge àlùjánnà bá wá ń pè ọkọ sẹ́mi rẹ̀ ó gùn dáadáa àfi tọ́lọ́run bá fẹ́ wípé tètè máa bọ̀ wá wọ́n máa sọ fárábìnrin láti sọ́mọ̀ wípé máa hàn lè mọ̀ máa dà á láàmú àfọ̀ǹtà àjùdí olùbẹ̀rù Ọlọ́run bí ṣe ń làkàkà ní wá jíjẹ mímú fún ọ síbẹ̀síbẹ̀ náà ọ̀ndà aláàmúlòrú ó kù díẹ̀ tó fi fi ọlẹ̀ tó fi dẹ́gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa ń han ọkọ wọn lè mà ọlọ́mọ jẹ́ kẹ́mi ó gùn mo ní àwọn kan reality kan bẹ níwájú mi tí ń sọ̀rọ̀ rẹ̀ mo padà wá pe arábìnrin yẹn ìgbà tí ń dààmú lérí àwọn ọmọ yẹn ìdààmú yìí ní agbára mo ní sọ ọmọ iye ìgbà tí wọ́n ti bá yín parí ìjà fún wa àti àfa àkótókù sọ ọmọ ìmọ̀tọ́ hàn nígbà tó wà láyé àbá tó ń ṣe táníyà síbì kan torí kó lè fọkàn balẹ̀ kọ́ mọ̀ pé ń dà ẹ̀san ni o kọ́lọ̀ ọba aláàkọ́mọ́sá ìṣàánú wa Al-A'raf àyà 189 lọ́wọ́ kọ́lọ̀ ọba aláà ní ẹjẹ́ sákànù fún ọkọ yín ẹjẹ́ sákànù fún ìyàwó yín torí àsukúnù libas ọlọ́run wa ja'alna al-layla libasa ayé wa ja'alna al-layla sukuna al-libas sukun tẹ́wálé èyí mà níyàwó ńlẹ̀ ìyàwó tó fi ọlọ́kọ̀ balẹ̀ tó dà ọ́ làmú ni ìjọ tó bá pọ̀ ẹ jọ lọ́jà ẹ lọ ibi wọ́n ti ń ra nǹkan tó nítumọ̀ ẹ kó àwọn ọ̀rá jáde sẹ́mi wọ́n ti máa kọ́ ọ̀rá jáde àbẹ́yẹn lọ ẹ máa lọ ohun tí nǹkan bá ti wà lẹ́ o kẹgbẹ́ ajé aṣínú mọ́tò pẹ̀lú fúlẹ́sì ọba ìjà ọ̀kadà náà lọ́ba ní rọpò síbẹ̀ kọ́ fọ́kọ́ mọ́ kẹ̀kẹ́ dàbẹ̀ fún náà lọ́ba wà nílẹ̀ gbé síbẹ̀ kẹwàá lọ kí lọ fẹ́ ọ̀yà yọ wà ní eléyìí náà ti tó ẹ tún fowó ṣe nǹkan mi ẹ̀jẹ̀ á máa lọlé níjọ́ tí ọba wá sí yóò sọ fún ọ yìí pé tó bá ti ní òun náà ni kò fi sílẹ̀ àwọn ọmọ báwọn ṣe mọ́lẹ̀ jẹ ẹni lọ́ba ti sàánú tó bá ti fún nírú ìyàwó báwọn ó ti wà ní àlìjáná ayé kò sí wàhálà o kò sí depression mọ́ o ayé ẹ ti dá nìyẹn àwọn lànàbìnrin rí fàásì pé àdúnyà àmọ̀tá ànábì ní ilé ayé mà dùn o ànábì ní ilé ayé mà ṣe kíni ọmọ dùn wa khairu mata'iha èyí tó wá dùn nínú ayé al-mar'atu as-salihah òun náà ni obìnrin tó understand yẹ obìnrin dáadáa onídọ́kọ̀ ìlànà ọmọ ìyá mi ọlọ́mọṣà ìṣàánú wa o alibas nínú tòmọ̀tò àwọn àlùfáà fún libas òun náà ni himayatun minal buruda ìmọ̀ ń sọ ara níbi òtútù ìnira òtútù tí ìbá dẹ̀ fẹ́ mú nǹkan tó wá gbóná kílẹ̀ yẹn máa fi mú jàmọ́ aṣọ máa ń protect ara kúrò níbi ìgbóná àti tútùtù tó jẹ́ ìnira aṣọ kò kì í jẹ́ kí ìnira ó wọnú ara bẹ́ẹ̀ náà ni wọ́n náà gbọ́dọ̀ jẹ́ fún ìyàwó ẹ̀ hunna libasun lakum wa antum libasun lahun wọ́n fara ní arábìnrin yẹn jẹ́ ọmọ rí ọ lẹ́ni tí nìrọ̀ ọmọ dùn kọ́ máa rí ọ ní ẹni rí kọ́ máa rí ọ ní olùbẹ̀rù ọlọ́run wọ́n yẹn jẹ́
wọ́n dá aláàmú wọ́n ṣàbòsí fún. ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo qu anfusakum wa ahlikum nara ọlọ́wọ́n ní ẹ lè sọ́ra yín kẹ́ẹ̀dẹ̀ sọ àwọn fámìlì yín ká má wọ̀ náà o àbí kọ́ jẹ́ aṣọ fún ìyàwó rẹ̀ kọ́ mọ́ bá ṣe kíní kọ́ mọ́ bá wọ̀ náà kí ìnira iná kọ́ mọ́ bá wọ inú bọ́dí rẹ̀ bóòlù ṣe fẹ́ ṣe yẹn oníkọ́ máa rán létí ikú ní gbogbo ìgbà máa rán létí alikiyama ní gbogbo àsìkò tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lọ akàn béèrè pé adìyà kí ni a wá sí ilé ayé tàwa iná yẹ wà dákẹ́ òun náà ní ẹ̀sìn ni ṣé ẹ̀sìn náà láti ń sèyí tá a bá kú kí ni ọlọ́run ó béèrè lọ́wọ́ wa ọlẹ́sìn ni ṣé ìyẹn tó wọ́n béèrè sáà ti mú dání kásẹ̀ pé ikú délé ni nítorí ṣe yẹ òun ṣe kíni òun kọfà rẹ̀ kí iná kọ́mọ́ bá ṣe kíni kọ́mọ́ bá jọ èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin ni pé ọ̀rọ̀ ayé ni wọ́n mọ̀ bá yín sọ èyí tó pọ̀ jù nìyẹn o aláwọn kọ̀ọ̀kan tó lọ ń sàánú tó dé pé ogun náà mọ̀ bá sọ̀rọ̀ àlìkìyàmà ọ̀rọ̀ ayé ọ̀fẹ́ rànkà báyìí ọ̀fẹ́ rànkà báyìí ọ̀fẹ́ rànkà báyìí ọwọ́ tó rà tán yóò tó náwó sí mi ọ̀fẹ́ ṣe kàn báyìí tó wá tó ṣe yẹn tó náwó sí mi. ànábìfin ni obìnrin tó bá jí lóru tó wá wọ́n mi sí ọkọ rẹ̀ lójú ọkọ̀ wọ́ bomi wọn ní kọ́ domi sí lórí o ọkọ̀ wọ́ bomi bóò tá a fi ń sanwó ó bomi síbẹ̀ ọwọ́ akọ̀wọ́ bọ̀ wọ́n ti kọ́ bọ̀ tán sọ ma pé èyí tó wá wà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ta sí lójú níta ànábì sọ nìyẹn wọn ní kọ́ ọ̀rọ̀ mi lé lérí ọkọ̀ má dé ọgbàjú o ọmọ afọwọ́ra lẹ́sẹ̀ ọkọ̀ ọmọ afọwọ́ra lẹ́sẹ̀ ní salamu alaikum Abu Ibrahim sọlá agomẹ́rin abọ́tìlù ànábì ní tí ọba wa jí ọwọ́ wọn mi sí lójú torí kọ́ mọ̀ bá wọ náà lọ́rùn àwọn tí wọ́n bá ń ṣe kìyàmù lẹ́yìn ọlọ́wọ́n bá aláàdé àti pa kalẹ̀ fún wọn àti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn àwọn ìdẹ̀ra tí ojú wọn ò rírí tatajafa junubuhum anil madaji ọlọ́mọsẹ̀ fàwọn náà sáàrin wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní eré TikTok ni wọ́n wà tí wọ́n fi sùn ó ẹni tó wo TikTok tó fi sùn ṣé ní ó jì í dépò tí ó wà jẹ́ lómi ibi àgbákò tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀ tóbìnrin bá sì ti ń ṣe ọlọ́run ọba pẹ̀lú fóònù ẹ̀mí rẹ̀ máa le kò ní gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu dépò tí ó gbọ́dọ̀ sí ìwọ ọkọ lẹ́nu ẹ̀ṣẹ̀ ní ma jẹ́ kéèyàn nígbèraga téèyàn bá ń ṣe ìbádà ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ẹjẹ́ tírẹ̀nì wọn lérí ìbádà káwa náà ó sì tírẹ̀nì ara wa torí tí wọn náà bá dìde òun náà ò ní dìde wọn lóbìnrin náà ò jí ọkọ náà bọ ọkọ wọ́ sómi òun náà yan sí lójú anábì ní àwọn méjèèjì kutiba mina dhakirina wa dhakira ọlọ́run ní káwọn mọ̀láyàkọ̀ ọkọ sí sánmọ̀ yìí pé ẹkọrúkọ lágbájá àti lágbájá ìyàwó àtọkọ ẹkọrúkọ wọn sílẹ̀ wọ́n ti wà nínú àwọn tí wọ́n rántí mi ọlọ́run ọba lórí ilẹ̀ wọ́n ti wà nínú àwọn olólùfẹ́ mi wọ́n lè mọ́sá fàwọn náà sáàrin wọn àtàwọn ìyàwó wa tí ọkọ bá ti fẹ́ máa jalè ìyàwó ọmọ sí kínní yọ ọmọ bòólá yọ ọmọ sí kínní yọ ọmọ sọ wọ́n ní alibasu himaya a máa ń fi aṣọ a máa fi ń sọ́ra kó níbi ìnira tó fẹ́ wọ nílá ni ipe ọ̀rọ̀ tí mo tẹ̀ ń sọ lánàá yẹn kódà jìbìtì lọ́fẹ́ bá dé yẹn ọ̀dà ó ṣe sípẹ́ẹ̀sì wọ́n ní kó mú $1,000 wá ọmọ gba 1,000 lóṣooṣù yàtọ̀ sí kápítà tó wà ńlẹ̀ owó èlé ni wọ́n pè wá tó bá jẹ́ bísínẹ́sì oyé kò ní rí bẹ́ẹ̀ profit lẹ́jọ́ máa pín níjọ́ tí profit bá pọ̀ ẹ pín profit tí ó ṣe kéré tí ó pọ̀ níjọ́ tí profit bá kéré ẹ jọ pín kékeré yẹn níjọ́ tí ó bá ṣe profit ẹ ní pín nǹkan kan àyèmọye bọ́dà alòsùnà rẹpẹtẹ tí wọ́n lana pẹ̀lú sípẹ́s
Sunnah brothers ṣé tó bá ti di ọ̀rọ̀ olówó dé àwọn brothers wọ́ sìgá tó bá ti di ọ̀rọ̀ olówó illa man asama àfọwọ́n kọ̀ọ̀kan tó lọ ń sànù àmọ́rú àdánwò yẹn nígbà tí sípẹ́sì wa lana làwọn gbọ́ pé àwọn bọ́dà náà involve ń bẹ sọ gbọ́ lálùkọ̀ rí pé wọ́n ní owó èlé òsèkéní owó èlé ọ̀dà ó gbówó kalẹ̀ ó ń gba ìlọ́po interest ló ń gbà náà tọ́wá nípa máa gba profit ní profit kò kì í ṣe kíní kò kì í ṣe déédéé ní gbogbo ìgbà nígbà míì yóò pọ̀ nígbà míì yóò kéré nígbà míì kò ní í sí rárá ọgbọ́yé ìyàwó rẹ̀ ní òpin sákèsì in charge pẹ̀lú obìnrin owó ìyàwó sáré tí ń rẹ́rìn lọ́lẹ̀ wo fóònù ẹ̀ ìpìlẹ̀ ni pé kọ́ máa wo fóònù ọkọ ẹ̀ àmọ́ tí ọba ti wà suspicious tó bá ti rí pé ọ̀dà pé nǹkan kan ń ṣẹlẹ̀ tètè gbìyànjú kó wò ó láti fi rescue rẹ̀ pé tẹ́ bá fẹ́yàwó ẹ̀ tètè fẹ́yàwó èyí tẹ̀ ń ṣe yìí èyàn ò ní ṣe kọ́mọ̀ ṣe ṣìnà kí ló arábìnrin yẹn kí ló jẹ́ fún ìyàwó rẹ̀ libas hunna libasun lakum wa antum libasun obìnrin tí wọ́n ń pè ọ́ sákèsí tó o bá ń bínú gan ọ máa mọ̀ pé ẹni rẹ ni ọ kàn ń bínú ni obìnrin tí ń pè ọ́ sákèsí ọ mọ̀ pé èèyàn dáadáa ni àmọ́ ò ní sọ fún torí pé ń fa ọ́ àfọwọ́ Ibn Jawzi rahimahullah ta'ala rahmatan wasi'a nínú àwọn àlùfáà wa wọ́n ní káàdà rọ́júlù wọ́n ní lẹ́yìn ìgbà tá ànábì lọ́tàn àtàwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́wọ́ lẹ́yìn wọn wọ́n ní idha kharaja min manzilihi tọkọ wọn bá ti jáde nínú ilé yaqulu lahu ahluhu ìyàwó rẹ̀ wà sọ fún tọ́ba ti sọ pé tọ̀ bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah kọ́ ọmọ lọ báyìí ìyàwó rẹ̀ wà yọjú lójú windo àbí kọ́ yọjú lẹ́nu lẹ́kùn yóò wá sọ fún pé iyyaka wa kasbal haram ọlọ́dọ̀wọ́ rẹ o abu lágbájá ọ̀dọ̀wọ́ ẹ o òun jáde lọ nìyẹn mọ́ lọ lè wá owó àràmù wálé o mọ́ lọ lè lu jìbìtì o mọ́ gbé owó lówó o mọ́ jàǹbá àwọn èèyàn o fa inna nasbiru ala al-ju' ìyàwó ní sọ̀rọ̀ yẹn o wọ́n nítorí pé a lè ṣe sùúrù lérí ebi wala nasbiru ala an-nar àmọ́ a lè ṣe sùúrù lérí iná ọlọ́run ọba tọ́lọ́ bá tanná sí wàhálà tọ́lọ́ bá tanná sí wàhálà ọjọ́ àlùkìyámà àmọ́ jóde a lè ṣe sùúrù lérí ẹ̀ nígbà gbọ́ yìí ni pé ẹni tí ń jí owó àtẹni tí wọ́n jọ ń jẹ tó sì mà ìdájọ́ kan náà ni àwọn méjèèjì obìnrin míì mà kọ́kọ́ òun jalè yóò tó máa sọ fún yín pé kó tó múra sí obìnrin míì mà kọ́kọ́ òun ṣe yahoo ń ṣe fraud irú obìnrin yìí kò kí ṣe aṣọ fún ọkọ ẹ̀ àìmọye ìyàwó náà tó náà ń gbowó dàbó lọ́jà owó èlé ọkọ yẹn dẹ̀ mà ìdí wọn wá ti ìyàwó mọ́ tọ́lẹ̀tì àwọn tí wọ́n ń gbowó èlé lọ́kọ wá yọjú wọ́n ní ẹ̀yìn lọ́kọ ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní mo sọ fún o èèyàn gbọ́dọ̀ fi obìnrin lẹ̀ bóyá yóò sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn tó jẹ́ pé ìmọ̀ mú yàn wọná ànábì láwọn yìí máa mú yàn wọná ẹ má jà fìrà wá lẹ̀ o hunna libasun lakum wa antum libasun lahun gbogbo ara táwọn èèyàn ń dá lérí fóònù sí àwọn obìnrin sí ní nǹkan míì tí wọ́n rán mọ́ tójú kọ́sá ra dátà tọ́dẹ̀ mọ̀ ṣèrànù lérí fóònù nínú kọ́ mọ̀ ṣẹlọ́n àbí kọ́ mọ̀ ṣeré èyí ẹ̀kọ́ ẹ̀sìn kọ̀ọ̀kọ́ èyí ìbádà kò rí ṣe èyí ẹ̀kọ́ ayé gan téèyàn máa ń kọ́ téèyàn máa fi ń sàǹfà nínú ayé nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba alákọ̀ọ́sàánú wa wọ́n nígbà míì ara àyàn máa ń gbóná láì wọná látara ìṣòro tí ọjà bá bàjẹ́ máa yẹn lọ́wọ́ àbọ̀jà sọnù àbí kọ́ńtrátì yẹn gbọ́dọ̀ wọ́ọ̀kì mọ́ àbí ẹgbà kọ́ńtrátì yẹn gbọ́dọ̀ rí profit ẹ̀wù bá dáwọ́ sì máa gbóná kí ni wọ́n ní kíyàwó jẹ́ tó bá ti ọkọ yẹn bá ti délé kí wọ́n ní kíyàwó jẹ́ fún libas yóò wá fi
aṣọ sínú omi tútù yóò máa fi ṣe kíni yóò máa fi nù la pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run mú ìtọ́ da wa ó nídìí lọ́dọ̀ ọlọ́run aṣọ tí ń fi sínú omi yẹn òun gan kọ́ ni kókó bí ọ̀rọ̀ tí ń sọ jáde ní ẹnu ọ̀rọ̀ yẹn gángan la rìfáàsì torígbà míì tí ó bá sọ̀rọ̀ tí yóò fi calm tó bá faṣọ tútù nù la tán temperature yóò tún ṣe kíni yóò tún rise obìnrin tó sọ fọ́kọ rẹ̀ pé contract yẹn ọ̀bọ sí lọ́wọ́ tẹ́ bá gba ẹ̀mọ̀ bọ́yá ibẹ̀ lọ́jọ́ okùn yín wà wọ́n lè máa làbújá tí plane bá crash nǹkan ẹ̀mọ̀ tọ́lọ́run fi ṣe